Nàìjíríà dá o àwa èèyàn bẹ̀ la dá o bóun ṣàṣepọ̀ tó máa gbólẹ̀ mo á woru. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. It's everybody's business. Please now. Please. Wọ́n lè ro ó tá kí n mọ̀mọ̀ wí ọmọ lùbí ń pé èmi ò lè ro ó tá kí n gbàwìn kàrùn láíláí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So video tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ ṣe láti inú ọkàn mi wá ẹnìkan kò force mi ẹnìkan kò compel mi kí n ṣe mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé torí àwọn Nàìjíríà máa ń sábà ro oríṣiríṣi nǹkan mo fẹ́ kẹ́ mọ̀ pé fídíò mi kò ní political undertone. I don't do politics. And I'm not a partisan, but it is just the truth for my mind. Because even the younger people, I want to àbúrò mi kankan, máa bí mi ẹ̀gbọ́n àbí bàbá kí ló tẹ́ sọ pé Nigeria is the best place. Yes, I still maintain that Nigeria is the best place in the world. Nǹkan tí mo dẹ̀ mean pẹ̀lú Nigeria is the best place ni pé Ọlọ́run fún wa láàyè tó dáa. Àwọn èèyàn tí Ọlọ́run kó wa tì pé kán bá wa ṣèlú fún wa ó ní kán bẹ̀rù Ọlọ́run because èèyàn gbọ́dọ̀ máa hall insult sí àwọn tó máa ń ṣe aṣíwájú Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ haram ni nínú Islam and then tó bá fẹ́ sòótọ́ tó bá jẹ́ mùsùlùmí tó dẹ̀ ka Quran ó máa testify sí pé nǹkan tí mo ń sọ ìwòótọ́ ni even àwọn Christian tó máa jẹ́ olódodo wọ́n máa testify pé even the Bible náà agree bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn aṣíwájú ẹ máa pàdé Ọlọ́run o owó ò lè ra kú o wàláhì ẹ máa pàdé Ọlọ́run o. You see, I saw a lady's video, a young woman's video this morning ẹni ẹ sọ pé òun máa ń ta irun wípé òun ò dẹ̀ ṣiṣẹ́ láti bí February àwọn family there depend mo ní staff 42 mi ti san salary wọn ní 4 months. Yes, ẹ̀hún lè sọ pé àtàlórun ẹ̀ńṣẹ́ kìnnìkan mi sọ nítorí pé mo fẹ́ kẹ́ ẹ pt mi o àbí kẹ́ ẹ fún mi lówó because èmi náà káàkiri pé àtàlẹ́ wọ́n lè bá wa ṣe partnership nǹkan à ń sọ pé ọ̀dọ̀ wa ní potential nǹkan most iṣẹ́ tá à ń ṣe lọ́dọ̀ wa ń sìn àwọn kí ló máa ń pè àwọn industry àwa Yorùbá film ọ̀rẹ́ la ní family ní gbogbo wa Ibrahim bá mi ṣe iye bá mi ṣe iye bá wọn láfi so kẹ́ni kankan tó mú mi lóhùn kan tó káwọn àwọn tó súnmọ́ mi ṣá kó tó máa sọ pé ẹgbẹ́ ẹ̀dẹ̀ Nàìjíríà dá o àwa èèyàn bẹ̀ la dá o. ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam fún àwọn Muslim kí ẹ tó sọ pé mo kì í ṣàfà àbí nǹkan kan and I'm speaking the truth this morning àwa Muslim. Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ jẹ́ kí n sọ fún yín tó bá ti di òpin ọjọ́ ní ìgbẹ̀yìn ayé torí àti Bible àti Quran gbogbo àwọn nǹkan tí àwọn méjèèjì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣèlú fún àwọn believe Bible àbí Quran tó bá believe wọn ní ṣe nǹkan tó ń ṣe yìí torí owó ò ní ra kú àdẹ̀ ní mú wọ sàárè gbogbo àwọn nǹkan tá à ń kó yìí à ní kó wọ sàárè mi ò accuse anybody o mi ò wallahi alazim billahi la ilaha illa huwa mi ò accuse anybody because gbogbo kíni ẹ ó yíká àárín àwọn aláṣẹ wa ó yíká ni kò sí pátì kan kò sẹ́ni kankan ó dàbí nǹkan kan náà lójú mi. You know, I created a business and I've been running, getting old now, going for meetings, trying to see if I can get partnership, if I can get help, and I'm not even able to pay salary. Mi sọ nítorí kẹ́lẹ́ pt mi kẹ́lẹ́ wọnú díẹ̀ mi wọ́n á ń worú ọmọ yẹn tó lóun tarun tó lóun ní sugar daddy tó máa bóun ṣàṣepọ̀ tó máa gbólẹ̀ wọ́n á worú pain yẹn. èèyàn tó ń jẹun lọ́dọ̀ mi
Ọlọ́run mi ò fi ṣèrègùn, mo dúpẹ́ pé ó ti ẹ̀ jẹ́ kí n rí yẹn ṣe àti bùkátà tó wà. Iye èèyàn tó wà nù DM mi tó ń fẹ́ràn lọ́wọ́, iye adìẹ tí èèyàn fẹ́ ṣe káàkiri. Ọlọ́run mi ò mọ reason tí mo ṣe ń ṣe fídíò láàárọ̀, bọ̀ mo ń clear ara mi pé Nàìjíríà dá, àwọn èèyàn ò dá. Ànábì dẹ̀ sọ pé tó bá ti dẹ̀yìn ọjọ́, ó ní ẹjẹ́ ń sọ fún yín, ó ní aláṣẹ ẹgbà náà, àwọn amir aláṣẹ, gbogbo àwọn tó wà ń pọ̀ àṣẹ láti presidency, governors, àwọn tó lọ́n fi sípò àṣẹ, ọba, ọ̀gá abiṣẹ́, captain of industry, àwọn tó wà nípò àṣẹ tó lè pàṣẹ pé báyìí ni kò ṣe rí tó máa rí bẹ́ẹ̀. Wallahi alazim mi accuse anybody o kẹ́tọ́ sọ pé mo ń bú àbí ẹni tó bá gé fídíò mi láàrin kan tó wá lo ibì kan tó máa sùtẹ̀ láti fi ṣe political agenda tiẹ̀. Ibrahim sọ báyìí, àwọn fẹ́ quote me out of context, ó kó òun kọlọ́n, ìbínú Ọlọ́run lẹ́ni yẹn máa rí ọ̀lànà oṣù tá a wáyé. So wallahi alazim mi bẹ́ẹ̀ ni kankan wí, mi bá president wa wí, mò ń sọ nǹkan tá Ànábì sọ. Ànábì sọ pé ó ní ṣe rí ìgbẹ̀yìn ọjọ́ yẹn, ó ní àwọn aláṣẹ ayé wọ́n máa ya ọ̀dájú, àwọn aláṣẹ ayé máa dájú. Ó wá ní àwọn olówó ìgbà náà wọ́n máa ya ahun, bí pé owó wọn ò gbúdọ̀ fún yàn, ọ̀nà àyà wọn. Ó wá ní ṣe rí àwọn tálíkà àgbà náà, ọ̀nà máa ya òpùrọ́. Tálíkà máa bá yín, ẹjọ́ ọmọ mi wà ní UCH, ara rẹ̀ ò yá, oníbàwọn tálíkà ṣe máa rí ní òpùrọ́ náà, ó láwọn olówó dẹ̀ máa ya ahun. Bá ń sọ fún ọ báyìí, do you know how many places I've gone to, how many people I've sent DM to for partnership, for help, so that we can reach the potential. Ọjọ́ kan mo rí VDM, I'm not a fan of VDM o, ọjọ́ kan mo rí VDM, ó post kíní kan nípa man kan ní Abuja ni tó ní company yẹn ó lè ṣe nǹkan àgbẹ̀, company yẹn tóbi, ó tóbi gan, ẹ̀rù dẹ̀ ń bà mí. My they need help, could they help? Why are we doing this to ourselves? I'm doing this video because I know I have younger people that are saying, how can you be saying Nigeria is good? Nigeria is good. People are not just good. You set up a business, you cannot. Film industry. What good luck? You my access. I want to know access over here. Owó tó máa ń mú àwọn èèyàn lọ Mọ́kà nǹkan àwọn ta ló máa access ẹ̀? Mọ́kà tó máa ń fún àwọn yẹn, ṣé báwọn olóṣó ló máa ń lọ Mọ́kà? Àwọn tó ń lè káfátíà torí àwọn èèyàn lọ sí kaba wọn lọ ṣe bullshit. Everything is just wrong. Nigeria is not bad, Nigeria is good, but people were bad. Àtolórí àtọmọ ẹ̀yìn wa, all of us were bad. Ṣé tó bá lọ báńkì máa ń tò? Ṣé tó bá dé ibi tó ti drive níbi iná ṣó kí n jáná? It starts from there. Ọmọ rẹ ò pàṣẹ ṣó ra special center fún teaching the children to cheat. Imagine the kind of future leader we're going to create like that. Àwọn tá la fẹ́ create, àwọn ọjọ́ ọ̀la wo la fẹ́ create. Everything is just on me. I laugh. Sometimes you are even thinking, Subhanallah, Mishirukun. And we should be thankful for the gift of life. And this is happening. I don't even know why I'm saying this. I don't know. Mi ò yin olóṣèlú kankan, mi ò dẹ̀ bu olóṣèlú kankan. I'm just speaking what's from my mind. Mo rí fídíò gẹ́yìn wallahi alazim dẹ̀ ń pa mí lẹ́kún, and I cannot help her. Èmi ò ní kẹ́ wá sọ sálárì mi fún mi o. Wà lè ṣiṣẹ́ Nàìjíríà náà. Ẹ create level playground fún wa. Ẹ create God. I know some people will be angry with me making this video. Ebi ò pa ẹ̀ ò ń jẹun. Àwọn tó lọ ń dá tiẹ̀ ń kọ́. Ìgbà mélòó aláìtàlá mi mọ nǹkan mi tí mo fẹ́ sọ. But anybody tó bá wà concern ní gbogbo ayé àti àtàwọn aráàlú àti ìjọba, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Mi ò bú ẹnì kankan. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run torí Ànábì sallallahu alaihi wasallam. Ẹ rántí pé owó ò ní ra kú o. Owó ò dẹ̀ ní tẹ̀lé wa lọ sáré wa o. Gbogbo àwọn nǹkan tí à ń kójọ tí a lè ná yìí. Ọlọ́run mi ò yínra mi. 60% iye tí bá make mo máa ń ná fáwọn èèyàn.
mo dẹ̀ ní àwọn ọ̀rẹ́ àtọ̀rẹ́bìnrin àtọ̀rẹ́kùnrin tó yẹ pé wọ́n tún ń ṣe ju tèmi lọ tó yẹ pé concern wọn náà ni pé wọ́n ṣàfẹ́ ṣèlú but àwọn èèyàn ní business will thrive. How do we survive like this? You are living like what will happen tomorrow. So mo ṣe fídíò nítorí ẹ̀yin tẹ́ máa sọ pé mo sọ pé Nàìjíríà dá. Yes, Nàìjíríà dá. Nàìjíríà ṣe ti rí máàpù Nàìjíríà, máàpù àlùmọ́nì ilẹ̀ bíi natural resources. On ní máàpù kan tó máa ń ṣe fún natural resources tẹ́lẹ̀ mọ́ bí tí àwọn resources Nàìjíríà tó bá dá tó wà. Máàpù yẹn wá ẹ lọ wò. Almost every part of Nigeria lọ́lọ́run deposit nǹkan àlùmọ́nì tó lè ṣe wá lóore sí. Ṣé mi àájókòó mi máa sọ fún pé Nàìjíríà yẹn ò dá? Nàìjíríà tí mo mọ̀ pé an average Nigerian mind is a sharp mind. Tẹ́ pé ọmọ Nàìjíríà brilliant. Ọmọ Nàìjíríà mi kò lọ school ju school sáà ti lọ. Ó máa ṣe amazing thing. Tẹ́ bá dé gbogbo àgbáyé káàkiri, tẹ́ bá dé America, tẹ́ bá dé ìlú tí tẹ́ bá débi tí wọ́n ti ń ṣe medicine. Lẹ́yìn India ó dà pé Chatta.Why tó dáa tó wà ní medicine. Tẹ́ bá ráwọn the best surgeon in the world. Àwọn Nàìjíríà wọ́n máa wà ń bẹ̀. Àwọn èèyàn Nàìjíríà èmi wá sọ pé kò dá. Nàìjíríà dá o. Whether Nàìjíríà dá o. Ilẹ̀ Nàìjíríà wà fertile o. Nàìjíríà dá, àwọn èèyàn dá, àwọn èèyàn là dá o. But it starts from okay, let me say it's everybody's business. Please now. Please. Tumi kaka kí n bẹ̀rẹ̀ òsì ròkun. Tumi sàṣàṣà kí n bẹ̀rẹ̀ òsì rọ̀ṣà. Tumi gọ́dọ̀ bẹ̀rẹ̀ òsì rògbòdò lé ọmọ pákó lórí ẹ̀sìn kò déédéé tí àánú mi fi ṣe jíjẹ́ lẹ́ńkẹ́. Ẹ̀sìn gígùn ojoojúmọ́ lọ́mọ bá ṣe tápà lé ń pè lálejò ọ̀ya. Bàbá rẹ̀ ni tí ọba ní gbẹ̀rẹ̀ lókìdó. Kò tún kẹ́ni tí ọba ní gbé pàdó fọ́jọ́ méje. Àánú mi ọwọ́ kan ṣoṣo ìlà àfi ṣe. Tápà mo lùkù sí mo jókòó sókè ń tó wọ̀ya lè rú tẹ̀gbà ẹ̀wẹ̀ ni wò. Bẹ́ẹ̀ bá gbọ́gbá gan, jì gan, sílò, dàló, tẹ̀gbà ní mo rú wọn gbọ́dọ̀ wẹ̀yìn gbà tí ń gbọ́dọ̀ wẹ̀yà ní ìpínlẹ̀ Olúbísí ọmọ lọ́lẹ̀ sí àánú mi ọmọ tápà tí ń bá wọn ṣe. Òjò sílé tápà ń jóná lẹ́yìn. Wọ́n sáré mo fẹ́ ẹ̀kú. Àánú mi mo fẹ́ ẹ̀bọ́dọ̀ ọ̀yà lọ. Torí aṣọ kan torí ẹ̀wù kan torí ìsásùn ẹja ni àánú mi ọmọ arígò ń bọ́ kù yéyé. Nílòdò nílé ọmọ àṣekú ńlá pẹja nínú omi. Àánú mi ọmọ tápà tí fáàmù ṣe lù. Àánú mi ará àgbáyé ará àdí ògún. Bísí lólu ara Sàngbé. Ìdí ìgbàlọ́jà lágan. Sàngbé nílé bàbá tó bí yín lọ́mọ. Sàngbé nílé ẹ̀gbọ́n àánú mi ọmọ òye ọkà. Èmi ò gbọ́dọ̀ kìgbà yìí kí wọ́n fọlọ́pàá dàálẹ̀ ọ̀dà lójú. Ẹni bá kí ìgbà yìí tọ́fọ́ lọ́pàá dàálẹ̀ òkògì lásán lóluwà rẹ̀ lọ. Àánú mi ọmọ tápà tí fáàmù sí. Ibẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ ìyá bàbá mi. Bọ́bọ́ bá tán. Bọ́bọ́ bá tán. Tí ròkun wọ́n sọ pé èmi ò bólú tán. Ẹ̀tún mi sàṣàṣà kí n bẹ̀rẹ̀ òsì rọ̀ṣà. Wọ́n sọ pé èmi ò bólú tán. Ẹ̀tún mi gòdòǹgòdò kí n bẹ̀rẹ̀ òsì rògòdò lé. Mo bólú tán lóòótọ́ mo Olúbísí. Mo bólú tán nídìí ìyá, mo bólú tán lé bàbá, mo bólú tán yé Àánú mi ọmọ oyè ọkà. Tápà àti bá ń ta kúlí. Àánú mi eléyìí ní ẹgbẹ́gunnu. Tápà àti bá ń ta fúrá. Àánú mi eléyìí ní ẹgbẹ́gunnu. Àmọ́ tẹ́ ẹ bá ń gbọ́ pàgànjì kan sí ló dá ló tẹ̀ ń gbà ní mo rú wọn gbọ́dọ̀ wẹ̀yìn gbà tí ń gbọ́dọ̀. Lárò lọ́lẹ̀ sí ẹ̀ sọ́ọ̀ mi gbẹ́sí ọgbẹ́sí níyìn ọmọ ẹgbẹ́ bẹ̀ńbẹ́ lọ́lọ́pàá ẹjọ́ ló fẹ́ ọ̀ya. Bísí lólu ọmọ pákó lórí ẹ̀sìn. Àánú mi yọ ọmọ tápà tí fáàmù ṣe. Àánú mi ìlú wo lọ́lọ́pàá àjọ lókè ọ̀ya. Bẹ̀ńbẹ́ lọ́lọ́pàá àjọ lókè ọ̀ya. Bísí lólu o Àánú mi ọmọ oyè ọkà. Àánú mi tí borí gọ̀ǹbọ́mù yéyé. Olúbísí ọmọ aláró lọ́lẹ́sìn. Àánú mi ọmọ tápà tí fáàmù ṣe lù. Ìgbà Àánú mi ṣe tán lílù lẹ́gọ̀. Ẹ̀mí Olúbísí ó ṣe tán yíya nínú oko. Àánú mi ọmọ tápà tí fáàmù ṣe lù. Ó ń gbórí ìyá mi o. Ó ní ìgbórí mọ́ ọmọ òkúta gbẹ́dọ̀jà tí ọ̀tá. Òkúta gbẹ́dọ̀jà tí ò ní owó lórí bàbá yín dá sọ
fún olè ń pé ẹlẹ́gùn. èmi ọmọ họ fi jẹ́ lórí ọmọ àtòkù jẹun. bàbá ẹ̀yin lọ́mọ àtàyè sọ̀rọ̀ àyọ̀tà mọ́ owó òkulẹ̀ ń ná ọmọ kúríbí igbó ọmọ bàbá wájà ṣeré àwo sábà bí lóko mọ́ kú lọ́dọ̀ tó ti gbòrí ilé wa kúríbí igbó ọmọ bàbá tẹ̀bí tàrẹ́ ní sanwó ọba ògógó mọ́ láàkọ́ ògbórí ọmọdúnlẹ́yìn bí ọ̀pẹ èmi ló forí pa òkòkò wọn ti ní òrèlè lórí asánrí bí ọba mú kékeré àwo a sì má gbà àwo okùn sàǹbàsàǹbà ògógó mọ́ ó ti jẹ́ eégún ọmọ ọmọ ẹgbẹ́ mẹ́ta pinni àkàsù méjì lágùrè ìwọ́jẹ̀jì kémi òjèjì títa tó kù okò óra ọwọ́ adákẹ́jẹ́jẹ́ báwo ní ìṣèjọ wà lágbè lọ èékánná ògógó wọlé ń gbalẹ̀ ibi tẹ́ ẹ ti ń gbé pínwó ọmọ ọlọ́mọ ọjẹ́ kiri ògógó mọ́ kúlódó tó kúrì bí gbẹ́ni ara kan ní ìdíjú àwo sábà sí ni mi ò gògó mọ́ láàkó. má jẹ́ gbé bọ̀ jáde. bàbá mi Àjàdí Adésí Ọlọ́run ọkọ àti lọ. bàbá mi Àjàdí Ọlọ́run wọn bò nípa yín lọ pàkàrẹ́ bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe. mo gbà fún ọtọ́ mo tún gbà fúnra mi èmi ọmọ bí ó dùn bẹ́ẹ̀ lọmọ ẹlòmíì ọ̀daràn. kò lè para kò lè ìsọ̀lẹ̀ olùkọ́ yìí amọ̀gùn òbí rọ̀ amọ̀gùn lọ́sàn-án. ọkùnrin yá bí lolú ọmọ alẹ́ ikú gbógun ẹ̀sán tó lùkọ̀ yí ọmọ ogun bírọ̀ gbogbo bá dé ìkọ̀ yóò rògùn àbọ̀ òrògùn ogun ọba sì tó lọ ogun lẹ́yìn lè já ní kó yí ọmọ yan bí lolú ogun bá yín nígbó ẹ̀dọ̀lú gbó ogun má mọ̀ bá yín lọ́nà ẹ̀dẹ̀rù ọ̀nà ogun bá yín pàlàpàlẹ̀ ẹ̀dọ̀pá àgbọ̀nlọ̀ fún ọmọ gbó ọmọ wíbẹ̀ ẹ̀fọ́gun lẹ̀ sọ́tọ̀ lùkọ̀ yí ọmọ ogun bírọ̀ ẹ̀yìn ẹ̀jagun bí arókè ẹ̀sọ́ ọmọ yan bí lolú kí bàbá yín ọmọ kò lè di ẹkùn o lè sí kásùkẹ́lù bọ́kọ́ o lè bàbá yé ẹgbẹ́ wúrẹ́ o lè bàbá yé báwọn lè gbàgùn tán ìyàwó oníyàwó lè ẹgbẹ́ ọmọ yan bí lolú bóbìnrin ò ṣe ròdòròdò bóbìnrin ò ṣe pọ̀nkìpọ̀nkì bóbìnrin ò ṣe fìsànfìsàn kóbìnrin ọ̀dà adélẹ̀ ẹ̀yìn gbé ọmọ akóyà àpò ọmọ fàyọfà yan bí lolú ọmọ ọrùn yan ọrùn bí ọba bí yín lóko yí ọmọ yan bí lolú àpò níbi yín o ọfà yín wó yín àkàtàǹpó ni wọ́n fi dá àṣẹ ọmọ ọrùn tẹ́rẹ́rẹ́ làmúsọmọ bàbá yín ló kọ ọmọ dárígì ìkọyí ọmọ dárígì ọmọ gbárígì jámọ́nà ọmọ pẹ̀rẹ̀kẹ́tà ń dàgbà inú adámọ̀ àbàjẹ́ ìrókò ń bá bági àwèrè ń bá bọ́ọ̀bọ́ àwèrè lọ́pọ́n oníkòyí ọ̀pọ́n ọmọ pípọ́ koko ní ojú ogun ọbẹ̀ sọ́ọ̀ nírógun mọ́yọ́ ọmọ ọba jí pẹ́pẹ́pẹ́ ìdí mọ̀mọ́ sí ẹ̀pá jí àtòrí mọ́ igi àtòrí igi tí ibò sáwọ̀ jí láwọ̀ jí sánilé iye kan bàbá ẹ̀yìn ọmọ mi sàn dáadáa lórí ọ̀tá ọmọ mi sàn dáadáa lórí ọ̀tá ìkòyí ọmọ fún ọmọ gbó ọ̀dájọ́ ọ̀tẹ̀ ọ̀tán ìkòyí sì níbi ìkọlà àgbẹ̀ ọ bàbá yín bẹ́ Ìbàdàn gẹ́gẹ́ ó gbé akínmọ̀ rìn ó gbé awẹ́ ó gbé kúta ó gbé ọgbà àgbà ọmọ fún ọmọ gbó ó gbé lálùkàn rí ọ̀dájọ́ ọ̀tẹ̀ ọ̀tán ìkòyí sì níbi ìkọlà àgbẹ̀ oníri ọba kú sí nílé ẹni ìkòyí ẹ̀ sọ́mọ ọjà aláwọ̀ ọmọ arógun lálé ọmọ ọlọ́fà kan sọ́sọ́ ti sọ́ o ìkòyí ọmọ ọlọ́fà kan sọ́sọ́ ti sọ ìkòyí ọmọ ọlọ́fà kan àtàtúgùn ó kú sí gbàgádà ó kú sí gbogbodo bàbá ẹ̀yìn lọ fọ́fà kan sọ́sọ́ pààyàn mẹ́fà ìkòyí ẹ̀ sọ́mọ ọjà aláwọ̀ ọmọ arógun lálé yọbí lolú o ọmọ lórí ikú pogun kún bírọ̀ ìkòyí ẹ̀ sọ́mọ ọjà aláwọ̀ ọmọ arógun lálé ọmọ ìgúnnugún orí àkọ́ ọmọ fọ́ ọmọ gbọ́ àkàlàmọ̀gbò tí ń bẹ lọ́rùn wọn ṣe tẹ̀tẹ̀rí orí ìrókò ọmọ kọ́nàkọ́nà orí ọ̀rọ̀ ìgúnnugún náà balẹ̀ lọ́jọ́rí àkàlàmọ̀gbò balẹ̀ ọjẹ́ ẹ̀dọ̀ tẹ̀tẹ̀ tí ó tètè dé ọ̀rẹ́ ayé lẹ́yìn kótó de òun náà ń balẹ̀ ọjẹ́ ẹ̀fọn akọni fún ọmọ gbọ́ ọmọ wíbẹ́ bọ́gùnlẹ̀ sọ́tọ́lùkọ̀ yìí máa já alá ọmọ arógun dáadé ìkọyẹ ẹ̀sọ́ wọn máa pè ọ́ nígbà gbogbo débi lọ́dún ọmọ olóòótọ́ ẹ̀gì ọmọ kakuru takọ́ tọrun ọdẹ ìrùwà jìgìjìgì abẹ lọ́sùn ọmọ ẹni ní tí mi kọ́kọ́ wúwo ọmọ kótókótó ọmọ kótókóyì ọmọ àgbàdo sójú ọ̀nà kótókóyì wá gbógun dáná ogun adé wá gbógun dáná ogun adé rọ òkòtò ń porí ó sì gbógun dáná ogun adìbínú gbógun ọ̀bàjà ní kò yí ilé arógun lọ́la ní mọ́ sígun nínú ilé bàbá tó bí yín lọ́mọ àròyìn wálé oníkòyí òsínmi ogun lọ àròyìn ìgbógun mọ́tì ní ọmọ ẹrù fìsàn àròyìn ìgbógun mọ́tì ní ọmọ àrọ̀ sọ́lẹ̀ ẹ̀ẹ́dógún yánbí lójú ọmọ lórí ológun obìnrin kò yóò gbọ́dọ̀ pàgbọ́n lágbọ̀n ìjọ
wọn bá pagbọn ní kò yí ilé a máa mú bàbá wọn rántí ogun ẹ rántí ogun lónìí ọmọ ẹ̀sọ́ lùlá ìkòyí ọmọ ẹ̀sọ́ délé pé ìkòyí ọmọ ẹ̀sọ́ wálé pé ìkòyí ọmọ ẹ̀sọ́ lùlá àrọ̀ ní ìgbógun wọn ti di ọmọ ẹrù fi ìsànfìsàn yábí lolú ọmọ olórí ológun bákú bá dé ìkòyí orogun àbọ̀ orogun o ogun ọba ti tó lọ ogun lọ́ba yín nígbó ilẹ̀ dolúgbó ogun mọ̀mọ́ bá yín lọ́nà ẹlẹ́dẹ̀ẹ́rù ọ̀nà ogun bá yín pàlàpàlà ẹ̀jọ̀pá àbọ̀n lọ fún ọmọ gbó ọmọ àwí bẹ́ẹ̀ bókunlẹ̀ sọ́tọ́dún kò yí mọ́ ọmọ ọjà alá ọmọ arógun dáadé kò yẹ. àmọ́ olú ló bí sí àmọ́ olú bí ń pè ó wọn ò lè ro ó tọ́ kí n mọ̀mọ́ wí ọmọ olú bí ń pè èmi ò lè ro ó tọ́ kí n gbàwìn kàórùn láíláí ọmọ olú ló bí sí làbákẹ́ o lódò odò. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.